amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa káàkiri tí ẹ tí wọ́n wá kí n ṣàlàáfíà ni gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ gbogbo ètò ń pé ṣó ń dùn ní agbára Ọlọ́run kò ní lè mọ́ wa ní agbára Ọlọ́run a máa rí tiwa ṣe ni akínyín káàkiri ẹ̀mí ọmọ yẹn àbúrò èjì rẹ náà ni mo tún ti dé bí a ṣe máa ń dé sí ojú amóhùnmáwòrán yẹn tí wọ́n á pè torí Ọlọ́run níbo ni èjì rẹ wà báyìí ibi tá a wà léde wàláhì tàlá ó yàtọ̀ gidi gan farabalẹ̀ mọ̀ bẹ̀. mo wà pẹ̀lú ẹ̀mẹ̀wà mi ń bí láwálé tẹ̀mọ́ tó wà lẹ́yìn ilé ń bí tó dúró gbọ̀ngbọ̀n pẹ̀lú Gbénga ọmọnìtàn Joshman wa òun ni Starboy tiwa gbogbo wa jọ wà ń bí ni oníṣẹ̀gẹ́ náà bàbá ló tẹná débi kò ní bàjẹ́ níbi tá a wà yìí torí a tún mọ ìtàn lẹ́nì ìgbà tá à ń bọ̀ wá láti ìlú Èkó mọ bọ́dà tó wà láàrin Ọ̀yọ́ Ìbàdàn tó já mọ́ Ọ̀ṣun ibẹ̀ láti yà wọ inú ìlú yẹn bí tó bá wa ń bí àlejò wa tàdé wá bá ẹni tí ẹ ti ń béèrè látọjọ́ tó ti pẹ́ nù mo rántí gbígbà tí mo ti lọ ṣe ìkànnà wọ̀nyá mi ilẹ̀ tí ń béèrè kí bàbá mo ní ẹni ní sùúrù àá wá sọ́dọ̀ bàbá a máa fẹ́ farabalẹ̀ wá sọ́dọ̀ bàbá torí àwọn bàbá wa yìí wọ́n ń ṣe kánjú wá bá ìtọ́gbésí ayé wọn ó pọ̀ láti gbọ́dọ̀ farabalẹ̀ mu díẹ̀díẹ̀ àmọ́ inú mi dùn pé ní ìyá ní bàbá ẹ má ṣèyọnu àwa báyìí adẹ̀ ti wà pẹ̀lú bàbá báyìí bàbá alálùbáríkà ni wọ́n látọjọ́ tó ti pẹ́ ni bàbá ti ń ṣe nǹkan wọn adẹ̀dúpẹ́ kí wọ́n sì wà láyé wọ́n wà láyé báyìí ọ̀pọ̀lọpọ̀ máa ń pè wọ́n ní wọ́n ní pàdé Míkáílù àwọn kan tó máa ọmọ tó máa ń sẹ́ àwọn sọ pé ṣé bàbá tó máa ń sunkún yẹn ó ti yé yín bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn tí wọ́n jẹ́ pásítọ̀ báyìí Ebenezer Ọlátúbọ̀sún Odunsi ọ̀dọ̀ bàbá làwà báyìí tani fẹ́ jóúnjọ rẹ̀ pẹ̀lú bàbá ẹ wà nǹkan fi lé bàbá mi. Ẹ káàsán. mo kì í sà. Ẹ káàsán. ṣàlàáfíà ni. Àdúpẹ́. ṣé dáadáa la bá yín. Àdúpẹ́. àwa mi rè sà. Ẹ kú rìn. ẹ má bínú sà. Ẹ kú àbọ̀. ẹ má bínú sà. a tún ti mọ̀lú lọ bàbá. Ẹ kú rìn. ẹ ṣé bàbá. Ẹ kú àbọ̀. kò ní bàjẹ́. Gbogbo ibi tẹ́ ẹ rìn tẹ́ fi débì báyìí ìbùkún lọ́lọ́run ó fi fún yín. àmín bàbá mi àmín bàbá àwọn olólùfẹ́ yín wọ́n pọ̀ tí òun ṣe ní Nàìjíríà tí òun ṣe ní Ìbàdàn tí òun ṣe tó tún wà ní òkè òkun káàkiri tí wọ́n ti ń béèrè yín gbé wọ́n fẹ́ ká gbé yín wá sí ètò àgbààgbàṣẹ́ àwọn fẹ́ gbọ́ látọ̀dọ̀ yín ẹ bá mi kí gbogbo wọn sà. Gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lẹ́yìn odi ẹ káàsán o níbi tẹ́ ẹ gbé wà ẹ̀yin kan ń sùn lọ́wọ́ ẹ̀yin kan ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ sùn ẹ̀yin kan ṣẹ̀ṣẹ̀ ń jí báyìí mo kí gbogbo yín ẹ̀yin tẹ́ aláàárọ̀ ẹ káàárọ̀ ẹ̀yin tọ̀sán lọ́hùn ẹ káàsán o gbogbo ẹ̀yin tọwọ́ alẹ́ ẹ káalẹ́ mo kí gbogbo yín ire kó máa bá gbogbo yín o. ẹ ṣé bàbá mi. bàbá nìyẹn ẹ má mú nǹkan tó le torí a ti fẹ́ gbéra báyìí sí àdéhùn ṣe kí ni kásáré mu pàápàá bàbá mi ẹ ṣé sà bàbá kásáré mu ọmọ Àwórì ni. bẹ́ẹ̀ni. torí àwọn kan máa sọ pé ọmọ Ìbàdàn ọmọ nǹkan ní ẹ bá mi yànnà ní Àwórì ti bo torí Àwórì fọ́ sóríṣiríṣi ẹ kọ́ bá mi mú ti bo gangan ní sà. the original Àwórì ẹ mọ̀ pé ìsàlẹ̀ Èkó tá à ń kílè mọ́ ó níbi tá a ti sàn wá ká tó wá fi ìsàlẹ̀ Èkó lélẹ̀ èmi yìí náà ń pè lọ́mọ Ògúndòsùké ẹ mọ̀ Òsùké níbi tí Nàìjíríà gbà wọ̀lú wá gangan láti ń lọ lọ́nà yẹn sí àwa la ní gbogbo Ọ̀tà lọ́hún ilẹ̀ Àwórì ibi Àwórì yẹn parí sí náà ń pè nílẹ̀ Àwórì ọmọ Àwórì làwà. ṣé ti bá mi kí wọn bẹ́ẹ̀ ṣé ti kí wọn lédè tó yé wọn bẹ́ẹ̀ yẹn. mo kí èèyàn mi o á dá fún yín ẹ máa ṣègbádùn ṣayọ̀ ni o gbogbo ẹ̀yàn ọmọ olú ẹ̀hún ìkí mi lọ́dọ̀ yín gbogbo yín o ẹ káre orí àbá mi á gbé yín èmi náà ẹ bá rántí mo ní wàá pè yín lọ́jọ́ yẹn wàá gbé ọmọ yín ọdún sì ń pè yín ẹ jáde wàá gbé ẹ̀kọ́ rẹ o irú lọ́nà o ayé ẹ̀yìn péjọ káṣí kẹrẹ o irú lọ́nà o. ẹ ṣé bàbá ní ṣókí ẹ bá mi sọ ń pa àwọn òbí yín bàbá àti màmá ní ṣókí síbi tí máa ń bá ròyìn máa fẹ́ mọ wọn tí wọ́n bí yín jáde ní ṣókí sà. bàbá tó bí mi lọ́mọ bàbá Láwórì lọ́hún bàbá J.F. Odunsi ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa náà ń pè wọ́n ní bàbá reluwé torí píríntà ni bàbá mi ní Nigerian Railways lébùté mẹ́ta pa J.F. Odunsi
ó jẹ́ patron Jehovah Jireh African Church ní Ojú Ẹlẹ́gba. Ìyá tó bí mi náà pè ní Patience Joseph Odunsi. Ọmọ Ìjẹ̀ṣà ni, ọmọ Ìjẹ̀bú-Jẹ̀ṣà ni ìyá mi. Àwọn railways òṣìṣẹ́ railway wọ́n ti ń káàkiri náà ń fẹ́ ìyàwó lóríṣiríṣi káàkiri tó ń fi pàdé ìyá mi. Ìyàwó bàbá pọ̀. Ìyàwó bàbá níyàwó kejì nígbà tó ṣẹ̀ ń dọjọ́ alẹ́ lọ, ṣùgbọ́n ìyẹn náà ń pè lájímọ̀, ọmọ ìlú Àwórì náà ni nílẹ̀ Ọ̀tà lọ́hùn. Ṣùgbọ́n ìyá mi ọmọ Ìjẹ̀ṣà ni, ọmọ Ìjẹ̀bú-Jẹ̀ṣà ni. Ẹ ṣé bàbá láti kékeré ká sáré mu fọwọn ọ̀dọ́ tó ń wò náà. Nígbà tí mò ń ṣẹ̀wọ̀n ìwádìí mo rí i pé má rò bí inú oko náà lẹ gbé lẹ dàgbà sí ni. Èmi mọ̀ pé ti gbé ìlú Èkó rí, ó dà ń pè kó gan lẹ ti ṣe kékeré nǹkan ẹ bá mi mẹ́nu débẹ̀ bàbá. Èkó náà bí mi sí. Lóòótọ́. Èkó náà bí mi sí lábúlé Alágbàdo. Níbi tí Kọ̀lìntì ń kọ́lé sí ní ibẹ̀ gangan lọ́bí yín sígbà yẹn. Iléèwé St. Saviour's yẹn ni mo ti bẹ̀rẹ̀ iléèwé Alágbàdo ń bẹ̀ yẹn. Lọ́dún tó ti pẹ́ báwo Alágbàdo ṣe máa rí ńgbà yẹn bàbá. Igbó ni tá a bá ń bọ̀ níléèwé a máa tò rẹpẹtẹ ni. Igi kan wà ká tó dé Alágbàdo yẹn tá a bá ti ń bọ̀ látàbúlé tiwa lọ́sàn-án gan báyìí gbogbo àwọn ọmọléèwé a máa tò tẹ̀léra wa ní láti rí i pé a lè kọjá níbi igi ìrókò kan tó wà ń bẹ lọ́sàn-án gan báyìí gbogbo bẹ́ẹ̀ máa funfun gbòó ni tá a bá ti rí bẹ́ẹ̀ gbogbo a máa péjọ àdúró. Àwọn àgbà náà máa mú wa kọjá. Lálágbàdo ń bẹ̀rẹ̀ tó ti dìlú ń sìn. Ní ìsìn nígbà tá a máa bẹ̀rẹ̀ iléèwé, nígbà tèmi máa bẹ̀rẹ̀ iléèwé Lálágbàdo, kò sẹ́ni tó mú mi lọ iléèwé, wọn ò mú mi lọ iléèwé. Àwọn ẹ̀gbọ́n mi ti wà ní skul, wọ́n wá rán mi lọ ra ewé tábà ní Alágbàdo. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé ọmọ Láṣòrè nìyá mi. Now ní abúlé Ọláṣòrè yẹn náà ti rán mi lọ ra ewé tábà tí wọ́n máa lọ, ìyá mi àgbà. Mo á lọ lórí fíìdì iléèwé, mo á fẹsẹ̀ wọ orí koríko iléèwé yẹn, ẹsẹ̀ mi wá gbá sléètì kan. Mo á wò pé sléètì kan rèé, mo bá gbé sléètì yẹn, mo bá wọ inú kíláàsì, mo mọ kíláàsì kan tí kan náà àwọn ẹ̀gbọ́n mi wà, mo kàn wọ inú kíláàsì yẹn lọ, mo bá àwọn iléèwé tó ń jókòó, mo bá ní kó yàn súnsọ̀ mo bá jókòó tí kan nù wọn, gbogbo àwọn ọmọléèwé bá ń rẹ́rìn. Tíṣà tó ń kọ nǹkan lára bọ́ọ̀dù ìyẹn á rí i pé gbogbo wọn rẹ́rìn, ó wá bójú ẹ̀ pé kí ló ń pa wọn lẹ́rìn, ó wá wo ibi tí ojú gbogbo wọn wà, ó rí i pé èmi náà bẹ́ẹ̀, òun náà wá wò mí báyìí, ó kàn bù sẹ́rìn ni. Ẹ dẹ̀ lọ da ṣe wọ uniform ṣé ọmọ skul yẹn ní ìtẹ̀wọ́nú kíláàsì ni. Èmi ò wọ uniform bùbá àti ṣòkòtò kan lásán ní mo wọ̀, bó ti rí mi ó rí i pé mo yàtọ̀ láàrin gbogbo wọn, tíṣà náà kàn bù sẹ́rìn ni. Ẹ̀rín tíṣà wá rí yẹn ló wá dùn mí, mo bá bínú fòǹdé, mo bá sáré yunifásítà nígbà tíṣà fi mí rẹ́rìn. Owó tán fi rán mi lọ ra tábà mo ti gbàgbé ẹ̀ sórí dẹ́sìkì wọn bẹ́ẹ̀, mo bá bínú jáde, mo bá sunkún, mo bá lọ ilé. Headmaster wa wá sílé wa, ó wá ní kán má bà mí jà, ó ló ti tó léèwé lọ ni. Ṣé nígbà yẹn kán tó mú yàn lọ léèwé wọn á ní ká fọwọ́ sí etí tí èèyàn bá ti tẹ́ tí wọ́n á ní bọ̀ nígbà yẹn wọn ò ṣe fún wa. Headmaster ló wá ní kán jẹ́ kí n máa bọ̀ ní wọ́n ṣe mú mi lọ léèwé. Wọ́n ṣe bẹ̀rẹ̀ léèwé ní Allahu Akbar. Ẹ ṣé bàbá mi. Bàbá ó ní àdúgbò kan tó máa ń sọ lẹ́kọ̀ọ́ tó jẹ́ wípé kódà àbàmì ẹ̀dá olóògbé Fẹlá Aníkúlápó Kútì wọ́n fi kọrin, wọ́n ní ojú Ẹlẹ́gba, kódà wọ́n mọ̀ ọ̀sìn gan tó ń fi kọrin náà sì wọ́n ń pè. Mo rí kódà ń pé ẹ lọ léèwé àbí nǹkan kan ní àdúgbò ojú Ẹlẹ́gba nígbà yẹn bàbá. Wọ́n ti máa ń sọ pé àdúgbò yẹn bàbá ẹ jẹ́ tún dá yín padà síbẹ̀ yẹn. Báwo lójú Ẹlẹ́gba ń gbà yẹn ṣé lóòótọ́ ni pé ẹgbẹ́ àdúgbò yẹn. Ojú Ẹlẹ́gba ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹni tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ jẹ́ ká gbà kó ti kú. Ẹni náà ti kú. Ẹ jẹ́ ká gbà pé ẹnìyẹn ti kú. Ọlátúnbọ̀sún Odúnsì ló wà láàyè wa. Torí ní àsìkò ojú Ẹlẹ́gba àádán mẹ́wàá wò bẹ́ẹ̀ o. Nígbà tá à ń wí yìí àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ láyé ìgbà kan. Àwa kan wà a mọ̀ pé ó níbi tọ́lọ́run máa darí wa lọ, ayàpátá.
mo ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tó ń pè ní ìpátá ni mo yà pátá ńgbà náà ṣùgbọ́n mi kì í jalè mo burú gan ní àsìkò kan ẹ máa gbọ́ pé wọ́n ní ẹnìkan wà tó ń pè ní Tiger Pedro tó ló máa ń jí àwọn ọmọ gbé àwọn ọmọléèwé ó máa ń jí àwọn ọmọléèwé gbé nígbà kan àwa la lọ dá wọn lẹ́kùn lóòótọ́ torí èmi ní gúùpù tèmi lọ́tọ̀ a gbọ́dọ̀ máa dárúkọ gbogbo àwọn èèyàn mọ́ nísìn torí mo ṣe sọ pé ẹni yẹn ti kú so ládùúgbò yẹn tá a bá dún adáyàbá bus stop burú báyìí ìṣẹ́jú 5 lóòótọ́ pápá yàbá bus stop wá ti dàrú nísìn n tó ń yà àwọn èèyàn lẹ́nu nípa mi ni pé mi ò mú gbórí mo burú jà àwọn tó mú gbó lọ gbogbo Ọlọ́run kó fọ̀run kẹ́ Fẹlá a pẹ̀lú ìjà ní gbogbo wa. ẹ mọ bàbá Fẹlá. bó ti tìlú òyìnbó dé ọwọ́ wa ló dé sí. Allahu Akbar. èmi ṣeré pẹ̀lú Orlando ní Crystal Garden ní Ọlọ́nà district. Fẹlá wa bá wa ṣeré òun á ṣeré òun ló ń dominate weekends àwa máa ṣeré láti Monday sí Thursday òun á gbé Friday Saturday Sunday òun ló dẹ̀ ní èrò jù àwa máa ń fi ṣe ẹ̀yẹ ìwé la máa ń pè ńgbà náà so wọ́n máa ń dá ìjà wa lẹ̀ pẹ̀lú ẹ̀ but àtúnjàjà wa last ní University of Ife so torí wọ́n bú àwọn ẹgbẹ́ kan Omega Club wọ́n pe àwa láti wá perform fún wọn àwọn ẹgbẹ́ kan tún pe òun náà ọjọ́ kan náà ló wá bọ́ sí but receipt tí wọ́n fi sanwó hall làwọn authority náà fi decide ta ló máa kọ́kọ́ perform so wọ́n á rí i pé àwọn tó pe àwa náà kọ́kọ́ sanwó hall wọ́n wá náà máa ṣeré títí di aago 10 Fẹlá wa bẹ̀rẹ̀ eré tiẹ̀ láago 11 mọ́jú ó wá rí mi ó ní you this black man sorry. So but eventually a padà dọ̀rẹ́. Now ní Yaba ṣẹ́yìn tó ṣẹlẹ̀ láti Yaba bus stop wo ojú Ẹlẹ́gbà àwọn eégún kan máa ń jáde ní gbogbo eré Ayélára nǹkan tí wọ́n bá fà títí tí wọ́n bá dójú Ẹlẹ́gbà wọ́n ti mọ̀ pé àwọn ojú Ẹlẹ́gbà sector wà ń bẹ̀ wọ́n á dẹ̀ ní wọ́n á padà sọ́hun. lóòótọ́ gbogbo Ayélára ìbídùn kankan yẹn wọn ò tó bẹ́ẹ̀. Magician tó wá ń dà wọ́n rú ní kinní tó máa gbówó wọn ejò tó fi ń ṣe owó rọ́bìṣẹ̀ Yaba ni mo ti pa ejò yẹn. bàbá kò ní bàjẹ́ òun la tún fún yìnyẹn ṣe kí bàbá kọ́ à ń tẹ̀ fojú yẹn o bàbá rárá bó bá yàtọ̀ pé ẹni tọ̀wọ̀ ń sọ yìí ti ṣaláìsí o ẹ̀yìn pọ̀ wọ́n kan ni àmọ́ ara nǹkan tí ètò yìí tó dálé lórí nìyẹn àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sọ̀rọ̀ babaláwo tó ti pẹ́ títí dìsín ó yẹ ká mú lò kó wúlò fáwa náà ẹ ṣé bàbá mo dúpẹ́ lọ́wọ́ yìí bàbá nígbà tẹ́ wá wà léèwé ó ní èèyàn kan mi wá mọ̀ bóyá akẹ́kọ̀ọ́ yìí ni àbí nǹkan kan tó ti ní pé wọ́n wò bí n pé nǹkan tó máa padà ṣe ni pé bí kẹ́ ṣe orí ìtàgé àbí nǹkan kan bóyá tíṣà lọ jẹ́ sí yẹn àbí nǹkan kan ní. olùkọ́ wa ni Mr. Ọlátúnjí ngbà yẹn Mr. Ògúnṣọlá was the headmaster but Mr. Ọlátúnjí happens to be one of the teachers. A ní wọ́n Mr. Owó ní kókó tó bá fẹ́ discipline èèyàn Mr. Owó ní kókó ni bàbá yẹn mọ̀ èèyàn náà tó Owó ní kókó bá nà èèyàn lẹ́ẹ̀mejì lọ́dún ìwà tó lú ẹ̀ ń hù tí ọ̀dà olú ẹ̀ ó gbàgbé ẹ̀. lóòótọ́ ṣẹ́gbà kọ́ ló ń lò ní. ẹgbà ni òtíṣọ́ nà èèyàn Mr. Owó ní kókó yé á nà èèyàn ní ògóró ẹ̀yìn straight orí olú ẹ̀ àpé wá bọ̀ṣẹ́rí Mr. Ọlátúnjí tán bá lórí èèyàn dọ́ta tí ò lè mọ nǹkan kan tí Mr. Ọlátúnjí bá handle ẹ̀ ní ọdún kan olúwa àmọ̀wé but then àwa ò wá mọ̀ pé nǹkan kan wà tó ń pè ní wòlíì àmọ́ ngbà náà pé nǹkan kan wà tó ń pè ní prophecy but Ọlátúnjí tá bá ṣiṣẹ́ tó báyìí tó bá wo ṣe tó bá ní ká lọ ṣe corrections wa tá bá ṣe corrections ẹ̀ tá bá gbé padà fún báyìí tó bá wò títí báyìí á ló máa ṣe o á ní you have to be very careful o. Kó ṣọ́ra ẹ̀ gan and a good lawyer doesn't make spelling mistakes. ẹni tó máa ń sọ bẹ́ẹ̀ yẹn fún is the best lawyer lẹ́kọ̀ọ́ ní ìsìn lawyer Adéwùmí James yes ó wà ní Ògúnlànà drive lẹ́kọ̀ọ́ lawyer Adéwùmí James tẹ́ bá ti dárúkọ ẹ̀ lẹ́kọ̀ọ́ ọba ni.
Mr. Olatunji sọ pé a good lawyer must not make spelling mistakes. Ó ní spelling kan lásán lè bà kéèsì ẹ̀ jẹ́. Adéwùmí James. Tó bá wo ẹlòmíì nínú wa báyìí tó wá gbé kíní a ní má wọrí a ní wo òtí ẹ̀ ní a ní wo tọ́ọ̀gì ò ní ìdí certificate. Ẹni tó ń sọ bẹ́ẹ̀ fún tọ́ọ̀gì ní mo ṣe ní ìsìn tẹ́ bá rí ní ìsìn àdàbẹ̀ ń pò ló bí mi ó ti gbó sí ìdí ìjọba ó ti yẹ hàn ó wà ní mo ṣe ń bẹ̀ ní ìsìn òun àtàwọn tó ń pè ní síkírà gbàbẹ àwọn ọjọ́ ń dá mo ṣe wọ́n ti darúgbó. Now ọmọbìnrin kan wà tó ń pè ní Adébóyin anytime tó bá ti wo iṣẹ́ rẹ̀ báyìí ọ̀gá mi á ní mo sọ́ọ̀rì fún wọn. Ẹ̀dì ẹ̀ á bẹ̀rẹ̀ ìjọ kan ní ẹ̀skísà ẹ̀ máa ń sọ pé sọ́ọ̀rì fún mi kí ni mo ṣe nǹkan kan á ní ṣáà máa gbéwé ẹ̀ lọ máa gbé lọ á ṣáà máa kí ẹ̀. Bá a ti ṣe G2 tán lọmọ yẹn kú. Ó wo lady kan Elizabeth Joe àbí nǹkan Elizabeth gan lórúkọ ẹ̀ anáṣẹ́wò ní ìdí sátífíkẹ́ẹ̀tì ìwọ sábà kàwé tiẹ̀ lọ tó bá fẹ́ ò bá gbòdo tó jù bẹ́ẹ̀ lọ ò ní ìdí sátífíkẹ́ẹ̀tì nítorí aṣẹ́wò ní ìdí sátífíkẹ́ẹ̀tì. Ní Lido bar tó wà lẹ́gbẹ̀ẹ́ Fẹlá Fẹlá Aníkúlápó shrine yẹn Lido bar tó wà lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ la Eliza ti ń ṣaṣẹ́wó. Ó ti darúgbó. Ẹni yẹn ń kọ́ bàbá ó yẹ kí ẹ rí bàbá yẹn ẹni tó ń wo gbogbo iṣẹ́ yẹn gbà yẹn. Àti ẹ̀ àmọ́ bí tí Mr. Olatunji lè wà ní ìsìn Ìjẹ̀ṣà ní. Tẹ́ni yẹn bá wà àrùn ìsìn àti pa owó gan sí. tó wá jẹ́ pé a lè Mr. Olatunji á ti darúgbó gan. A lè mọ ibi tó wà báyìí ní ìsìn. Tó wá jẹ́ pé a bá lè ṣe wàhálà láti wá ni I love to see him kí n tiẹ̀ tún wá sọ fún mi. Tó bá wo iṣẹ́ tèmi ń gbà mí báyìí ni a ní àlè advice ẹ lọ títí a nítorí àwọn ẹranko tó máa sìn ò ní bẹ́ẹ̀ wí lọ wọn ò béèrè grammar ẹ a ní àti pé tó bá máa kọ script ẹ a ní ìwọ tó kọ script ẹ náà ló tún máa interpret ẹ bíi tògúndé èmi ò tí ì mẹ́ni tó ń jógúndé ńlá náà eré nǹkan méjèèjì tó sọ nípa mi ni mò ń ṣe nítorí tẹ́lẹ̀ ẹranko dé àti ẹranko mo dẹ̀ ń ṣeré láti gbà náà tẹ́rí àwọn nǹkan tó ń sọ nípa wa ńgbà náà a ò mọ̀ túmọ̀ ẹ̀ ṣùgbọ́n ní ìsìn kì í ṣèsìn tí wọ́n ń ta ìran jẹun o because we have commercial prophets tó pọ̀ dáadáa ju àwọn real prophets lọ but gbogbo ohun tó ń sọ fún wa ńgbà náà gbogbo ẹ̀ ló ń ṣe. Èmi ò tí ì bẹ̀rẹ̀ tíátà rárá ńgbà náà tó ti ń sọ pé n bá kọ script bíi tògúndé èmi náà tí mo kọ́ náà ni mo tún máa interpret ẹ̀ nígbà tó bá máa ṣe lórí stage. Ó dẹ̀ ṣe rí ni bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe rí. Tálẹ̀ kọ́kọ́ wà lábẹ́ tó kọ́kọ́ jẹ́ bíi ọ̀gá yín torí ibi tí mò ń bọ̀ gangan ni pé wà lọ́dọ̀ bàbá wa olóògbé Uba Tògúndé fún bí ọdún mẹ́jọ sọ́dún mẹ́wàá kan tálẹ̀ kọ́kọ́ tó jẹ́ kọ́kọ́ ṣeré lábẹ́ àti pé báwo lẹ ṣe dọ́dọ̀ bàbá wa olóògbé Hubert Ògúndé. Ẹni tí mo kọ́kọ́ bá ṣeré Mr. Ọláyẹni lórúkọ ẹ̀ òun náà ń pè ní Syncopation Orchestra tó ń gbé ní Abúlé Ńlá Road ní Èbúté-Mẹ́ta ní Òyìnbó Syncopation Orchestra. ṣáà Syncopation Orchestra yìí àwọn máa ń ṣeré ní churches káàkiri nígbà Easter ni o nígbà Christmas ni o nǹkan so ó wá fẹ́ ṣeré kan ní Jehovah Jireh African Church níbi ìtòsí ojú ẹlẹ́gbàá mẹ́rin opposite Matthew Street ó fẹ́ ṣe Queen Sheba meet Solomon ní title eré tán fẹ́ ṣe nígbà náà wọ́n wá wá ọmọ kékeré tó máa gbé ẹ̀bùn fún ọba wọ́n náà nídìí ọmọ tó sharp àwọn àgbààgbà church wa àwọn ni wọ́n mú mi pé èmi ni kí n lọ ṣe róòlù yẹn mo wá ṣe róòlù yẹn tán nígbà tá a ṣe tán wọ́n wá fún mi ní sílè 5 sílè 5 yẹn mo wá lọ fi ra singlet white singlet mo tún ra white tennis àwọn àwòrán kiri àdúgbò wa fẹ́ ṣàkọ so táwọn tí wọ́n fẹ́ ṣe kinní kan àwọn ọmọ ètò ṣàfihàn kan bí Láyẹni ṣe máa ń wá mú mi nìyẹn bí mo ṣe di ẹni tó bá wọn ṣe iṣẹ́ kan pọ̀ nígbà tí kinní ẹ̀ tí wọ́n á múra dáadáa tán wá rí i pé mo ti wá dáa díẹ̀ nínú kinní yẹn a wá rí i pé Láyẹni kì í kúrò lÉkòó a wá gbúrò Baba Ògúndé pé Baba Ògúndé máa ń travel káàkiri nǹkan
but láyé ní èkúté èkó làwọn àwọn ò kì í jáde lẹ́kọ̀ọ́ bá a ṣe kúrò lọ́dọ̀ tí ẹ bó ṣe bọ́ sọ́dọ̀ Baba Ògúndé ńgbà yẹn a ṣeré pẹ̀lú wọn for 8 years. A máa ń gbọ́ fọ́wọ́n ọ̀dọ́ tó rán wò ètò iná dẹ̀ gbogbo àlà ń gbọ́ ń pa Baba Ògúndé ń pé tó bá ń sọ ń pa tíátà àwọn náà ni foundation ẹ bá mi sọ ń pa díẹ̀ ẹ̀yin mọ̀ wọ́n ẹ̀yin bá wọn ṣiṣẹ́ irú èèyàn wo ni wọ́n bá tẹ pàdé wọn báwo lọ́wọ́ ṣe ń ṣọwọ́ nǹkan gbà yẹn kó jẹ́ bí nǹkan tó tún máa lọ́wọ́ ọ̀dọ́ lọ́yẹ̀ sá. ṣe rí Baba Ògúndé in actual fact Baba Ògúndé gan kọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ tíátà onímọ̀lẹ̀ ṣáájú Baba Ògúndé bẹ̀rẹ̀ ṣùgbọ́n onímọ̀lẹ̀ ò popular tí Baba Ògúndé fi ní ìyàtọ̀ pátápátá sí gbogbo wọn ni pé òun ló commercialize tíátà òun ló sọ di commercial venture tó di tí gbogbo èèyàn á náwó lé lórí torí wọn kàn lọ ń wò ní ṣọ́ọ̀ṣì wọn ń pàtẹ́wọ́ fún wọn ní tẹ́lẹ̀. báwo lọ ṣe ṣe bẹ́ẹ̀ tẹ́ bá sọ pé wọ́n lọ commercialize kí ni nǹkan tí. Baba Ògúndé ló di pé wọ́n lọ ń ṣe tíátà wọ́n á ra tíkẹ́ẹ̀tì wọ́n á wọlé wọ́n á ṣe àwọn náà tó a di náà ń gbé láti ìlú kan sí ìlú kan láti ìlú kan sí ìlú kan gbogbo àwọn tó ń ṣe tíátà ní gbogbo wọn nínú ṣọ́ọ̀ṣì ní gbogbo wọn ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ní gbogbo wọn ti bẹ̀rẹ̀ bọ̀ Baba Ògúndé ló jẹ́ ẹni tó bẹ̀ sí gbé káàkiri tó di pé wọ́n ń lọ sanwó nílùú kan láti ìlú kan sí ìlú kan Baba Ògúndé náà ló dẹ̀ kọ́kọ́ sọ di kọ́ńpìnì ńlá tó ń san sálárì fáwọn òṣìṣẹ́ lẹ́yìn Baba Ògúndé tó ń san sálárì fáwọn òṣìṣẹ́ Baba Sàlá ló tún dà bẹ́ẹ̀ ṣùgbọ́n Baba Sàlá tún wá gbé ìgbésẹ̀ tó tún ju ti Baba Ògúndé lọ níta wípé Baba Sàlá ló tún kọ́kọ́ ra mọ́tò fún àwọn òṣìṣẹ́ nígbà yẹn bẹ́ẹ̀ ni tí wọ́ọ̀kà kọ̀ọ̀kan fi ra mọ́tò kọ̀ọ̀kan tó fún wọn ní káàlò. sọ́pà owó tó yẹn ń gbà yẹn ní kátà sọ. tíátà ti di kinní gbà náà owó ti jẹ́rí àwọn méjèèjì yẹn wọ́n rìn ní àsìkò tó dára wọ́n ń ṣe rẹ́kọ̀dì Baba Sàlá ń ta rẹ́kọ̀dì tó pọ̀ Baba Ògúndé àwọn ṣẹ́rẹ́ àwọn rẹ́kọ̀dù Baba Ògúndé bóyá ṣé kí n sọ pé ó wà limited sí àwọn àgbààgbà nígbà náà irú orin tó ń kọ irú orin wọn torí orin ìgbà lórin Baba Ògúndé ṣùgbọ́n ńgbà Baba Sàlá máa bẹ̀rẹ̀ tiẹ̀ Baba Sàlá wá bọ́ sí social something ó kárí tó a di tí àtọ̀dọ́ àtàgbà tó ń fẹ́ràn ẹ wo orú rẹ́kọ̀dù kan tí Baba Sàlá ṣe tó ṣe kí ló wí ìwọ arábìnrin yìí mo fẹ́ ọ ọmọ arábìnrin dúró arábìnrin náà tún dáhùn pé mo ti gbọ́ èmi á lọ rò ó fi mí lẹ̀ kí n má lọ jọ̀wọ́ arákùnrin arábìnrin òwú mi mo fẹ́ ọ kó jẹ́ tèmi kí n jẹ́ tirẹ̀ títí ayé kò sẹ́ni tí ò ń fẹ́ ra rẹ́kọ̀dù wọn so ó ti mú kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí láìka ọkùnrin àtọkùnrin so àwọn nǹkan wọ̀nyẹn pọ̀ tó ń jẹ́ kí Baba Sàlá pawó gan-an apart from stage performance wọn so àwọn méjèèjì yẹn wọ́n rè nínú tíátà lọ́nà tó dá yàtọ̀ eré tí Baba Ògúndé tẹ̀lé eré ìgbà ni ìgbà gẹ́gẹ́ bí òwe àwọn àgbààgbà náà wọ́n ní orin ní ṣáájú ọ̀tẹ̀ aré tí wọ́n ń ṣe nígbà náà ẹ wo aré Yorùbá ronú tí Baba Ògúndé ṣe ìgbà yẹn àti ìgbà yìí kí ni ìyàtọ̀ wàhálà tó ń bẹ nílùú lọ́wọ́ ẹ wo ọjọ́ tán ti sọ fún wa Yorùbá ronú ẹ jọ ṣáà ronú náà with what is happening now ṣáà ti ronú náà ẹ wò gbà tó ti sọ ẹ wò gbà tí Àìkédà Ìró ti kọrin gbàgbà là ń gbọ́ àwọn ọmọ bíi ìbọn ti ń nu kó lórí dórí ẹ̀ mú kákíyèsára ọ̀rọ̀ Nàìjíríà yìí o kó má bàa dogun ẹ ò rántí ìṣẹ̀lẹ̀ Congo bí eré látọdún tó ti pẹ́ wọ́n dìde síra wọn now nísìn ṣé kò dogun ẹ̀yìn ìgbà náà kọ́ la jọgun abẹ́lé now àwọn iṣẹ́ wọn tó ń ṣe ó jẹ́ ìran ọ̀la tí wọ́n ti ní tí wọ́n wo ohun tó ti ń ṣẹlẹ̀ ṣe rí kí n sọ̀rọ̀ nípa Baba Ògúndé tẹ́ sọ mo wá ilé tí discipline wà bíi ti Baba Ògúndé ó ṣọ̀wọ́n Baba Sàlá ló tún pọ̀wọ́ lé discipline nínú ilé Baba Ògúndé kò sí yunifásitì tó ní
lẹ́ni tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ ilé bàbá yẹn kún fún ẹ̀kọ́ ṣùgbọ́n Ọlọ́run kó ṣàánú àwa ọkùnrin àmín bó ti hùn kí iṣẹ́ wa dáa tó ẹ jẹ́ ká wò wá dáadáa ó ṣeé ṣe tẹ́ bá tíṣẹ́ ọkùnrin kan bá ń dáa tí ò bá ní ìṣubú kankan ẹ wò díẹ̀ obìnrin kan wà lẹ́yìn ẹ̀ bọ̀ tẹ́ bá ríṣẹ́ ẹnìkan tó dáadáa ṣùgbọ́n bí iṣẹ́ ẹ ti dáa tó kò ní àṣeyọrí tó gúnmọ́ kan ẹ wádìí ẹ̀ dáadáa obìnrin kan tó wà ń bẹ̀ bàbá ń gbìyànjú tó dáṣẹ́ bàbá rú láàrin kan nígbà táwa máa kúrò ńbẹ̀ ọ̀rọ̀ àwọn obìnrin ni àwọn obìnrin yẹn fojú wa rí díẹ̀. ṣẹ́yìn ló ń bá fà ni àbí bàbá àbí ẹgbẹ́. bàbá kọ́ náà ń bá fà á lójú tiwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ń jà sápò ara wọn ni ó bá ṣẹ̀ṣẹ̀ kékeré kan wá ti fáìní wa èló mò ń gbàǹgbà náà pọ́n mẹ́ta àwa tá à ń gba pọ́n mẹ́ta nù wa à ń lọ bíi 14 àwọn ní 2005 wà náà tẹ́ bá ti ṣẹ̀ṣẹ̀ kékeré kan wá fáìní yín unfortunately fáìní tán fáìní wa yìí kò dápò bàbá ọlọ́gbà sápò ibo lẹ́ ń sọ pé ẹ gbé pẹ̀lú bàbá ń gbà yẹn ibi tẹ̀ ń sọ pé yunifásitì ibo ni ibẹ̀ ń gbà yẹn. bàbá wà ní nọ́mbà 3 Noble Street ń gbà yẹn nọ́mbà 3 Noble Street lálago méjì èmi ń gbé nọ́mbà 32 Old Yaba Road ńgbà náà tá a bá ti kúrò ní Old Yaba Road ẹsẹ̀ la fi ń rìn wá sí Noble Street a kì í wọ mọ́tò so inú owó oṣù wa kò sí pé àwọn mọ́tò kankan bẹ̀. now tí bàbá bá fẹ́ wá sílẹ̀ láti wá wo rehearsal wa tá a bá fẹ́ ṣe practice a máa palẹ̀ mọ́ lébi ìgbà tọ́lọ́run fẹ́ sọ̀kalẹ̀ ní agbálẹ̀ anu tébùrù anu tí a ṣe gbogbo àwọn gbogbo windows anu everywhere preparation yẹn odidi ọjọ́ méjì mẹ́ta la máa wá ṣe bàbá ń bọ̀ wá ṣe rehearsal lọ́la rehearsal ṣùgbọ́n lọ́jọ́ tí bàbá wa wá yìí kì í ṣe ọjọ́ tó ń fẹ́ wá wo rehearsal àṣẹ wọn ti rìpọ́ọ̀tù wa fún wọn torí àwa máa ń sin bàbá jẹ àwa àjókòó nígbà tí yorùbá sí nǹkan tá a máa ṣe àjókòó a máa jáwàdà láàrin ara wa a máa ṣe irú wà táwọn bàbá ń hù irú wà táwọn obìnrin yẹn máa ń hù ẹni tó yẹ pé tó wá sórí kodò báyìí tẹ́lẹ̀ rẹ̀ ẹ̀rọ ọlọ́pàá o ẹ̀yin ló ń wò ó sì sórí kodò gbogbo àwa máa ń practice ẹ̀ àti wọ́n ń wò wá wọ́n ti wá lọ sọ fún bàbá pé ẹ mà ti láwọn Ògúndé wẹ́wẹ́ wọ́n máa ń sin yín jẹ nǹkan kan àwa mọ̀ pé ẹni bàbá ń bọ̀ àwọ̀ òǹjọ yẹn bí bàbá ti dé báyìí gbogbo ẹ ti rọ́ kẹ̀kẹ́ àti jókòó nípa òkú ti jókòó sáyé wa jẹ́jẹ́ wọ́n á ní ọ̀yà bàbá ní wọ́n kẹ́dẹ̀ sọ pé ẹ̀tí kẹ́dẹ̀ tí nógúndé láàrin yẹn kẹ́dẹ̀ jẹ́ ká wò bẹ́ẹ̀ ti ń ṣe kí láwọn wò báyìí yèyé ló dáhùn lọ́jọ́ yèyé ní ọ̀yà ẹ̀dẹ̀ ń wọlé bí àgùntàn Odunsi nígbà tí dárúkọ ọmọ oníyè mo ní mo gbé èmi ní ring leader mo wá wò báyìí pé nǹkan dé mo kàn lè ṣẹ́jú sáwọn ọmọ bí wọ́n bá lé wa lọ lónìí wọ́n bá máa lé wa lọ lónìí á jẹ́ pé iṣẹ́ ti parí lónìí ẹ jẹ́ á ṣe bá a ti ṣe ṣe rí ń ta dẹ̀ ń kọ́pí lára bàbá tá a ṣe kì í ṣe pé à ń bú wọn tí bàbá ń ṣe ṣẹ́rí discipline ìkóra ẹni níjàánu tí bàbá ti fi kọ́ gbogbo wa ká tó lọ sí tọ́ a máa ṣe rìhásà fódìdí oṣù mẹ́ta. ntọ́ dẹ̀ ń kọ́ wa ń bẹ̀ ni wípé bí wọ́n ti ń bẹ̀rẹ̀ orin opening glee wa trumpet àti ìlù tó máa kọ́kọ́ dún ká tó bẹ̀rẹ̀ eré gbogbo yẹn a gbọ́dọ̀ perfect ẹ̀ kò gbọ́dọ̀ yàtọ̀ tẹ́ ẹ bá ṣe ní 16 times nígbà 16 kò gbọdọ̀ sí yàtọ̀ kankan ìyẹn ni discipline yẹn ná orin bàbá tá a fi bẹ̀rẹ̀ aré tí bàbá ti dé tó wá ti kí wa báyìí pé ẹ káàbọ̀ sà ẹ kálẹ̀ o ẹ kúṣẹ́ àná ẹ kẹlẹ̀ nǹkan olúwa ṣáájú wa nínú gbogbo tá a fẹ́ ṣe lénìí lórúkọ Jésù olúwa wa àmín lẹ́yìn àmín yẹn tí bàbá wa ti gbẹ́sẹ̀ kúrò ń bẹ̀ àwọn ìyàwó tó máa fún auto sax àti tenors kẹsẹ̀ wọn bọ́ síbi tí bàbá gbé ti kúrò yẹn tó àti gbẹ́sẹ̀ kúrò àti wọ́n ti bọ́ ẹ kàn gbọ́
tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn tó bá ti gbé ẹsẹ̀ yẹn kúrò bàbá gbé ẹsẹ̀ síbẹ̀ ni tó bá ṣe ní 20 times ẹ̀ lè rí yàtọ̀ so n tá à ń ṣe yẹn tá à náà dẹ̀ ti kọ́ tá a ti mọ̀ n tá à ń ṣe bàbá wa bẹ́sẹ̀ bọ́ síbẹ̀ and good evening ladies and gentlemen, here we are the Ogunde concert party. We present to you a brand new play titled Ifioroweoro. But before the play, we want to give for your listening pleasure one of our new numbers, and this one entitled Òtítọ́ Korò. Ó dẹ̀ lè jẹ́ pé iṣẹ́ ajé, tó bá ti sọ bẹ́ẹ̀ yẹn tán ẹsẹ̀ yẹn tó gbé kúrò báyìí ẹsẹ̀ àwọn onífèrè yẹn bọ́ síbẹ̀ ni. Ẹni orin tó bá fẹ́ kọ bẹ́ẹ̀ ẹni tune tó bá ti gbé wá fún yẹn bó jẹ́ ti iṣẹ́ ajé bó jẹ́ wọ́n gbé síbẹ̀ ni. Ìmíì tó bá gbé báyìí tó wá ní ayé sí kẹ́kẹ́ ọjọ́ mi lọ dẹ̀dẹ̀ àmì retí padà bọ̀ ẹni ayé ń fẹ́ wọ́n lójú àríre wọ́n létí agbọ́re ohun tètè gbọ́ màkúrò omi ń bọ́ lójú ìbànújẹ́ ló sojú àgbàkodò tó ń ké o. Ẹsẹ̀ yẹn tó bá gbé kúrò báyìí ẹsẹ̀ tàwọn chorus ní àwọ̀ bẹ́ẹ̀ ni ayé ẹ̀ ṣe yí tán tí yín lè rọ́jú ṣe ẹ ò mà ṣe tọlọ́run. Step yẹn ń lọ bẹ́ẹ̀. Àwa onílù ṣé tí a bá wá kọrin tán ló wá di pé a máa bẹ̀rẹ̀ ijó ya tí a bá bẹ̀rẹ̀ ijó yẹn báyìí ẹsẹ̀ yẹn gbọ́dọ̀ máa lọ wá tí ìkan bá mì tí bàbá bá ní láì yẹ̀gẹ̀ láì kíákíá la máa sáré wúra wa oníkàkú á tètè wo mi tó bá jẹ́ kan náà àwọn ìyàwó yẹn ni ẹ rí àpá ọwọ́ yẹn lóòótọ́ my goodness níbẹ̀ yẹn. That's right oníkàlùkù ṣe máa make sure pé kì í ṣe kankan ò wáyé látọ̀dọ̀ òun. Bàbá ti so train wa tó jẹ́ pé gbogbo aláwa conscious of pé láyìn tèmi ò gbọ́dọ̀ bá tiẹ̀ jẹ́ tiẹ̀ gbọ́dọ̀ bá tèmi jẹ́ oníkàlùkù ìgbésẹ̀ yẹn máa dọ́gba lọ bẹ́ẹ̀ ni. Ṣé rí discipline yẹn so dáa ìyẹn láti kọ́ tí wọ́n fi wá àwa náà wá fi ń ṣe ẹ̀yẹ pé tí bàbá ò bá síbẹ̀ gan a ní yẹ̀gẹ̀ láyìn yẹ̀gẹ̀ àti wá ń fi àṣà àwọn ìyàwó yẹn ń wò wá náà tí wàá lọ sọ fún bàbá pé a máa ń sìn wọn jẹ kankan nígbà bàbá wa wálẹ̀ sí rẹ̀ àtàwọn ní ó yá ẹ bẹ̀rẹ̀ ẹ̀yin Ògúndé wẹ́wẹ́wẹ́ ní nǹkan délé ni la bá bọ́ síbẹ̀ o Odunsi ó yá tó kẹ́dẹ̀ ń wò bí àgùntàn tó jẹ́ ọ̀yà ìjà ṣe la bá bọ́ síbẹ̀ la bá bẹ̀rẹ̀ sí ṣeré yìí ṣe nígbà tá a ṣe tán n tó surprise àwọn obìnrin yẹn ni wípé bàbá ló kọ́kọ́ pàtẹ́wọ́ nígbà tá a ṣe tán wọ́n rò pé bàbá máa bú wa ó máa discipline wa ó dẹ̀ máa fine wa bàbá ló kọ́kọ́ pàtẹ́wọ́ nígbà wá rí i pé bàbá pàtẹ́wọ́ àwọn náà ṣẹ̀ṣẹ̀ wá pàtẹ́wọ́ ẹ mọ̀ kan tẹ́ àtẹ́wọ́ yàngì yẹn bàbá ní kàn lọ gbá àpótí owó wa ó fún gbogbo wa ní pọ́ùn kọ̀ọ̀kan £1 ni bàbá fún ẹnìkan fún wa. inú yín dùn owó yẹn tó ra 1/3 of our salary nìyẹn ẹni tó ń gba pọ́ùn 3 tán wá fún ní £1. So látijọ́ yẹn wọn ò rìpọ́ọ̀tù wa fún bàbá wọn. You see bàbá wa ní kílẹ̀ kẹ̀dẹ̀ sọ pé wọ́n ṣètí kò kẹ̀dẹ̀ dáa nta kẹ̀dẹ̀ nǹkan wọn lójoojúmọ́ kẹ̀dẹ̀ fi hàn páwọn ti mọ̀ bàbá kẹ̀dẹ̀ kọ script tá a gbé kalẹ̀ fún wọn nísìnyí tá a bá kẹ̀dẹ̀ sí ilé wọn á kẹ̀dẹ̀ ṣe practice tá a bá kẹ̀dẹ̀ dé ibi tó bá kàn dẹ̀ kù sí níbẹ̀ á kàn dẹ̀ correct ẹ̀ wọn á kẹ̀dẹ̀ máa ṣiṣẹ́ lọ ẹ lọ gbá kò tí ó wo wa wọ́n ṣe fún wa ní £1 láti jẹ́ iná rìpọ́ọ̀tù wa fún bàbá wọn. But kò tán síbẹ̀ lẹ́yìn ìgbà tí a dẹ̀ ṣe gbogbo nǹkan yẹn tá a jáde lọ sọ́nà ìlú òkèèrè a lọ sí gbogbo
Kútọ̀nù, Ghana, Togo, Abidjan lọ́hùn ni ìjà ti dé, ọ̀rọ̀ ti dàrú, wọ́n fìyà jẹ wá, ebi pa wá nǹkan. Àwọn ọmọ Ìgbò tó wà láàrin wa náà kọ́kọ́ yarí. Ìjà bá dé. Wọ́n fún yín lóúnjẹ. Wọ́n fún wa lóúnjẹ. Wọ́n fún yín lówó ni. Ọ̀dọ̀ owó oṣù tá a bá gbà lójú ọ̀nà bá ti ń lò náà la fi ń jẹun. Kò sí pé à ń yálé oúnjẹ lọ jẹun. A bá dúró nílé epo, tán bí mọ́tò bá fẹ́ repo sí lọ́rì. Ọlọ́jà tó bá bá wa nílé epo yẹn àyẹ́ soríire. Torí gbogbo ohun tó bá dà sórí la máa rà tán. Bójú onírẹsì ni a rà tán, bójú oní búrẹ́dì ni nǹkan. Lására àti mọ̀ pé ó tún di the next town tá a bá dé ká tó tún rí nǹkan kan. So but ó wá dé stage tẹ́ pé nígbà tí wọ́n fún wa lówó tán wọ́n fún wa lóúnjẹ nǹkan. Bàbá ò sì mọ̀. Torí bàbá kì í bá wa rìn. Bàbá máa ń rìnrìn tiẹ̀ lọ́tọ̀ ni. A dẹ̀ ti wà lótẹ́ẹ̀lì kan. Aago 9 lálẹ́ la máa fojú kan. Tá a bá dẹ̀ ti ṣeré tán tó bá ti kí wa kó dàárọ̀ ó ti lọ. A máa pàdé ní the next town ni. Tá a bá dẹ̀ ti ṣiṣẹ́ tán. Àwọn obìnrin ẹ̀ gbogbo ọ̀nà ní stove wọn lọ́wọ́. Wọ́n á gbé stove wọn sí inú hall. Tá a bá ti ṣeré tán gbogbo pákó drums àwọn drums wọ̀nyí tá a fi to stage a máa return wọn sí gbogbo ibi tá a ti rẹ́ǹtì wọn àti pákó àti drums. Táwọn táwa ń ṣe yẹn lọ́wọ́ àwọn obìnrin yẹn ti ń ṣe oúnjẹ wọn tán ṣe wọ́n bá ti jẹun tán àtẹni wọn lórí stage ibi tá a ti ṣe kíní wọn á sùn. Nígbà tí ìjà yẹn wá le tán tẹ́bí pa wá táwọn tá a ṣe. Ṣẹ́rẹ́ àwọn korobá kan wà tá a máa ń fi ṣe igbó. Tá a bá fẹ́ sọ pé ọdẹ wọnú igbó lọ kíní kankan. A bu iyẹ̀pẹ̀ sínú ẹ̀ àwa rí àwọn ewé kan tá a ti dé ìlú wa lọ rí ewé wọn dẹ̀ àtò korobá yẹn sórí stage. Nígbà tí ìjà yẹn le tán ká tó parí eré báyìí àti máa korobá yẹn tá a bá ti lò tán wà á da iyẹ̀pẹ̀ inú ẹ̀ nù á lọ pọnmi sí wọn. A pọnmi sí àwọn korobá yẹn bí wọ́n ti ń ṣe kíní kan báyìí. A kàn ta korobá kan nípa nígbà tá a ti rí káwọn obìnrin yẹn wọ́n ti ń ṣe oúnjẹ wọn. Omi á bá dà sórí stage yà. Gbogbo tó ń dà yẹn wá. Irọ́ kò síbi náà máa tẹ́ ní sísùn nìyẹn. A tún ta korobá kejì ń pa. Ṣóun ló wá mú gbogbo yín bí ogún àbí nǹkan kúrò ní ẹ̀yìn. 22 ni gbogbo àtàkùn. So ìyàtọ̀ fi jẹ́ yẹn gan ló jẹ́ kẹ́ gbèrú gbèsè yìí. Bẹ́ẹ̀ni 22 ni gbogbo wa. Dá kúrò lọ́jọ́ kan. Nígbà tí bàbá dé tí bàbá rí pé wo kíní yẹn bàbá tiẹ̀ nìkan fún wa ní 6 CDs. Agba 6 CDs. A lọ ra oúnjẹ oníkà lọ jẹun bàbá stop wárí. Nígbà bàbá dẹ̀ kí wọ́n lè control wa mọ́ bọ́n ṣe ní ká padà sí Nàìjíríà ni. But nígbà tá a dé Nàìjíríà wọ́n san balance owó sálárì wa. Wọ́n san owó wọ́n ti sanwó oníkà òkú kan gbẹ́rù ẹ̀ ni. Bá a ṣe lọ ni bá a ṣe padà wá mọ́ ni. Akọ̀kúra wa jọ ní bá a ṣe lọ fọ́ọ̀mù Àràbà concert party. Náà wàá da ẹgbẹ́ yín Àràbà lẹ́gbẹ̀ẹ́. Dá Àràbà concert party sílẹ̀. Nígbà ló wá di pé tí wàá darapọ̀ pẹ̀lú Baba Adébáyọ̀ Fálétí torí mọ̀ kó dàgbẹ́ tún darapọ̀. Ṣe rí Àràbà concert party yẹn là ń bá kiri àwa ń tọ̀ káàkiri but Ògúndé tá a rò pa kúrò lábẹ́ orúkọ rẹ̀ náà la fi ń jẹun kiri o torí pósítà tá a tẹ̀ a kọ Àràbà concert party sókè ó kéré tínrín báyìí but àwa kọ trained by àwa gbé Hubert Ògúndé sí láàrin ó tóbi gan so táyàn bá ń yọ lọ́ọ̀kan báyìí wọ́n ti rí Hubert Ògúndé lára ògiri tá a ti lẹ̀ fósà Ògúndé máa ṣeré níjọ́ báyìí wọ́n á kàn sáré lọ́bẹ̀ ni níjọ́ wo ni níjọ́ báyìí ni wọ́n á kàn ra tíkẹ́ẹ̀tì wọ́n á wọlé rẹpẹtẹ orúkọ bàbá alákọ̀ fi ń jẹun káàkiri. Bàbá ò dẹ̀ bínú sí i. Bàbá bínú láàrin kan bàbá ò bínú àwọn èèyàn náà lọ kọ láti bínú pé àwọn ọmọ yìí wọ́n kàn ṣe bàbá wa kò wá ní the cook that failed nínú newspaper nígbà tó ń interview wọn àwa náà bá tán ìkan náà àwọn èèyàn wa tó jábúrò lọ́ọ̀yà kan èèyàn náà ní ká lọ reply ẹ̀ kankan làánà bá tún lọ kọ we are the cook that succeeded so bàbá òkan bá wọn ní ẹ̀kẹ́ fi dẹ̀ fi wọ́n lẹ̀ ọkọ̀ kan lọ mọ yọ wá yọ dànù ìkọ̀ọ̀kan náà la yọ dànù tó fi wá kú àwa bíi mẹ́jọ àwa 22 yẹn á yọ dànù títí tá a fi kú mẹ́jọ nígbà á kú mẹ́jọ then ngbà yẹn àwa kan sì ń sọ pé àwa fẹ́ kàwé nígbà tá à ń rí gbogbo bí nǹkan ṣe ń lọ àwa fẹ́ kàwé kankan ni
bàbá Fálétí ó rí gúrùpù wa pé very viable body kan ni wá, so ó wá ní ká kúkú da gúrùpù yìí papọ̀ ká jọ máa ṣiṣẹ́. Ó ní gúrùpù tiẹ̀ tó ń pè ní Agbanrẹ̀rẹ̀, Ọ̀yọ́ náà ti ń ṣe, Ìbàdàn bí lòun ti ń ṣiṣẹ́. Láyé ìgbà yẹn private practice ìjọba ò gbà láyè PP, so ó ní gúrùpù yẹn lọ́yọ̀ọ́ wọ́n ń ṣe Agbanrẹ̀rẹ̀, àwa Àràbà concert party. So Mr. Fálétí wá bá a pé ká da gúrùpù méjèèjì papọ̀ pé ká lè form a bigger and larger kìíní. Negotiation yẹn lọ fún bí oṣù 5, eventually a gbà. Nígbà tá a gbà, but a wá sọ fún bàbá yìí pé a lè jẹ́ Agbanrẹ̀rẹ̀. Òun náà mọ̀ pé a lè jẹ́ Agbanrẹ̀rẹ̀ pé but òun náà ò ní jẹ́ Àràbà. Àràbà yẹn lánàá òkè ká wá the neutral name làwa mú Alébíoṣù. Bá a ṣe bẹ̀rẹ̀ Alébíoṣù group ni ẹ̀. Àwa bẹ̀rẹ̀ sí ṣe television play, radio plays, nǹkan kan ìgbà wo. But then náà gẹ́gẹ́ àti sọ, ó tún níbì kan náà tí gbogbo ẹ̀ tún ti pakasọ. Mọ̀ bàbá dà ń pọ̀ mọ́ eré tẹ ṣé ń gbà yẹn wọ́n kárí o, wọ́n rìn dáadáa, wọ́n rí inspector, ibẹ̀ náà ni pàdé ìdààmú pàdé ìgbà náà ni bẹ́ẹ̀ ni àtàwọn eré oríṣiríṣi ìbásọ́nù nǹkan kan. Ìgbà yẹn ni rìpẹ́tọ̀ Adégbòye, ìgbà yẹn ni Ṣáwó Ṣẹ̀gbẹ̀rì, ìgbà yẹn náà ni wọ́n rò pé wèrè ni. Ìrètẹ̀ kan fọ́nì tá a lọ sí Ọ̀fà, a fẹ́ ṣe rìhásà, a fẹ́ tún refresh brain àwọn tá a tún ṣẹ̀ṣẹ̀ gbà mọ́ra. A la fẹ́ ra ìwé, wọ́n rò pé wèrè ni kẹ́ni yẹn túbọ̀ lè get láìsí yẹn. Bàbá kan ní Ọ̀fà ó fẹ́ kírun, bó ti ń ṣe àlùwàlá lọ́wọ́, a fẹ́ kírun. Màmá tó wá wà nínú ṣọ́ọ̀bù ẹ̀, Ìjẹ̀ṣà ni, ìyá Ìjẹ̀ṣà kan, kí wọ́n mi wá, a ní a fẹ́ ra wèrè, wọ́n rò pé wèrè ni. Orí mi rà á rí mẹ́ni ìtàwé wèrè. Bàbá ní kí wọ́n fẹ́, wọ́n àràwé wèrè, mẹ́ẹ̀dẹ̀ níwèé wèrè lọ́dọ̀ mi. Mo á nà ká pé òun rèé, àwé kórí burúkú ẹ̀ mẹ́ẹ̀tàwé wèrè. Bàbá ní ṣèwé wèrè, ìwé ló fẹ́ rà, ìwé wèrè Adébáyọ̀ Fálétí ló fẹ́ rà. Bàbá yẹn ó láti járùn, ó wá mú ìwé yẹn fún mi fúnra ra wọn. So láti ijọ́ yẹn láti wọ́n sọ pé wọ́n rò pé wèrè ni Adébáyọ̀ Fálétí, àṣà Adébáyọ̀ Fálétí kì í ṣe wèrè. Ìwé àrà wọ́n rò pé wèrè ni by Adébáyọ̀ Fálétí ni kíní yẹn. So now ó pẹ́ a sọ pé àwa kan la fẹ́ kàwé. Nínú àwa tá a sọ pé a fẹ́ kàwé nínú wa, Mr. Fálétí ó bá organize admission ní University of Ibadan. Báwa kan ti ṣoríire ni ẹ̀. A ń ronú pé owó iléèwé nǹkan kí la ti fẹ́ ṣe kíní kan báwọn. Ibi tí Wọlé Ṣóyínká ti kọ́ mi nìyẹn. Wọlé Ṣóyínká did a lot fún wa, ó help nípa ní tuition fee nǹkan kan ìgbà wo. Ó ní kán máa wọlé, ó ní kán jẹ́ káwọn ká máa bọ̀ kó kán gbà wọlé. Wọlé Ṣóyínká lè ṣètò gbogbo kíní yẹn. Ó pe Zulu Ṣófọlá, HOD gbà yẹn, so wọ́n dẹ̀ organize ẹ̀ fún wa. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣẹ̀dẹ̀ parí bẹ́ẹ̀. A parí bẹ́ẹ̀. Níbẹ̀ ni wọ́n bá wa bí 4 tá a lọ ṣe. Lára wa ni prof tó kú ní Ìlọrin yìí, Ayọ̀ Adéwálé, Ayọ̀ Akínwálé. Ayọ̀ Akínwálé, ara wa ni gbogbo abáṣe. Ṣé ń gbádùn bí ètò yẹn ṣe ń lọ? Ẹ̀wọ̀n ló ń pè ní ètò àgbààgbà. Ẹgbọ́n bá ṣe mú láti ọdún. Owó nǹkan tó ń ṣẹlẹ̀ gémi gan tẹ́tí, mò ń gbọ́ torí èmi gan mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀. Àmọ́ nǹkan tó wúlò fún wọn pé ní ìtọ́wà láyé, tọ́wà láàyè yìí, a gbọ́dọ̀ dímú Ọlọ́run nípa ifun ẹ̀ báyìí bàbá. Tábà ní ká máa sọ̀rọ̀ láti ìgbà yẹn bàbá àní mẹ́nu kúrò ńbẹ̀. Torí àwọn nǹkan tẹ́ ti gbé ṣe pọ̀, àdàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ wà láyé. Tọ́ba ibì kan láti wá bá yín báyìí, nítorí a ti sọ̀rọ̀ ń pa àná, ká sọ̀rọ̀ ń pè nínà. Ibì kan láti wá bá yín, ó ní nǹkan kan tí ẹ̀ ń ṣe ń bẹ̀ báyìí. Fáwọn àti ẹ pé ọmọ Èkó kà sáà mọ̀ pé adé bí ọmọ ibi tó ti ń ṣe epo nǹkan tí a fi ń so oúnjẹ ni. Bàbá fọwọ́ tán wò ilé tán nífẹ̀ẹ́ yín náà. Ní ṣókísà ẹ bá mi yànnàná ibi tá a ti wá bá yín àti pé kí nǹkan tá à ń ṣe ń bì kó lè yan ara lé sà. Ṣé rí ibi tẹ́ tí wá bá wa yìí? Iṣẹ́ àgbẹ̀ ló gbé wa débí. Oko la wá dá. Nígbà tá a débí, ibí yìí ni wọ́n ń pè ní Àgọ́ Òwu Farm Settlement. Ìkan nínú àwọn settlement tí bàbá Awólọ́wọ̀ dálẹ̀ ni. Tí wọ́n pè bí bàbá Awólọ́wọ̀ ṣe dálẹ̀,
yíká gbogbo western region níjọ́ òun nìyẹn títí lọ dé Benin, Agbo, Sapele, Ugele and so on. irú bí pọ̀ káàkiri. Bí bàbá yẹn ṣe dálẹ̀ nìyẹn nírú ẹ̀ níbòmí ní Nàìjíríà àfi western region. Now ara ẹ̀ tí bàbá Awólọ́wọ̀ dá sílẹ̀ nígbà yẹn ìkan nínú ẹ̀ rè bọ̀ tó ṣe ni láàánú pé láti ìgbà tí bàbá yẹn ti kú tó ti dálẹ̀ àti ìríjọba tó wá ṣe nǹkan kan láti fi kún àìdá láti gbé sókè díẹ̀ kó pé àfikún gbogbo wọn ṣáà máa ta jẹun. Now ibi tí bàbá Awólọ́wọ̀ dálẹ̀ yẹn la wà yìí àwa ń ṣe iṣẹ́ àgbẹ̀ yẹn níbí ìta ilé pè ní mechanized farming. Nígbà tèmi lọ sílùú òyìnbó mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ pé eléyìí machine náà fi ń ṣe lọ́lọ́run machine náà fi ń ṣe. Nígbà tá a dé bí báyìí a rí i pé àwọn ìyá wa sì ń fi ẹsẹ̀ tẹ ẹ̀yìn nínú ẹ̀kọ́ wọn á fẹsẹ̀ tẹ ẹ̀yìn a máa jùdí ródóródó báyìí. Àwa wò pé gbogbo kíní ẹ̀yìn náà ó yẹ kó ní oríṣiríṣi machine lọ́hùn tá a rí tí wọ́n ń lò la ní ó yẹ káwa náà ò lè lò wọ́n níbí báyìí. Epo yẹn làwa wá ń ṣe níbí làwa try láti mechanize la sọ di tá a fẹ́ máa lo machine fún kankan gbogbo àwọn machine yẹn lè ṣì máa rí nísìn. Then níbi tá a ti ń ṣe epo yìí wọ́n máa ń lọ fi orí pọn omi wá ní sínú àwọn àmù tó wà nílẹ̀ but àwa ṣe ní ìsìn tó yẹ pé àá fi machine pọn omi láti inú odò sínú machine yìí tán bá tún lọ ẹ̀yìn yẹn tán machine tó tún máa fa epo yẹn lọ sínú àdá iṣẹ́ tán tó máa forí gbọ́n ẹ̀yìn là ń ṣe ń bí báyìí ṣe rí ẹ̀yìn tá a bá lọ sínú oko àwọn ọlọ́pàá wọn á já ẹ̀yìn sílẹ̀ ìtàn sọ pé wọ́n kọ̀ pẹ́ tán bá já ẹ̀yìn sílẹ̀ rí àwọn ẹ̀yìn yẹn ní ìsìn ìtàn já sílẹ̀ ó di ẹ̀yìn náà ń pè ó di ẹ̀yìn kọ̀ọ̀kan tán bá já sílẹ̀ tán níbi àṣà tàbá ṣà sí wẹ́wẹ́ wọ́n á yọ ẹ̀yìn yẹn kúrò nínú ṣọṣọ gbogbo ṣọṣọ yẹn àkó yẹn dànù ẹ̀yìn yẹn àkó sínú kòkò á sè tàbá sè tán nínú kòkò á ṣẹ̀ṣẹ̀ wá gbé sórí machine àwa á lọ á bomi sí á fọ epo ara ẹ̀ jáde sínú àdá gbogbo èkùrọ́ ihá gbogbo ẹ̀ á kó dọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan èkùrọ́ yẹn ó sì máa yọ ihá yẹn kúrò lára ẹ̀ tán máa pa èkùrọ́ tí èkùrọ́ máa jáde epo yẹn tó lọ sínú àdá yẹn ó ní iye wákàtí tó máa gbà tépo yẹn á wú jáde sókè tó wá wú jáde sókè wọ́n á gbọ́n tán bá gbọ́n gbogbo ẹlẹ́sìn máa rí tán bá gbọ́n tán báyìí nísìn wọ́n á gbọ́n sínú drum á kó nọ́mọ nídìí tán bá kó nọ́mọ nídìí ó ní iye wákàtí epo yẹn á wá jáde tó bá jáde tán bá yẹ náà kù díẹ̀ á jẹ́ kó tutù díẹ̀ wọ́n á wá gbọ́n gbogbo epo yẹn láwa di epo gẹ́gẹ́ rí gbogbo epo téèyàn ń lò lé téèyàn fi ṣebẹ̀ nǹkan tẹ́ máa fi jẹun tẹ́ máa fi dín nǹkan. ṣé níbi tí a wà báyìí sí sẹ́yìn lẹ́kọ̀ọ́ ń ṣe fúnra yín ni ṣé àwọn ìjọba ò dá sí yín rárá sẹ́yìn lẹ́ ń dá ṣe fúnra yín àbí ẹ tún bá mi yànnà náà bẹ̀rẹ̀ fún àwọn tó ń wò yín. ìjọba ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan wà tá à ń ṣe ń bí báyìí nǹkan kan ṣo tí wọ́n kàn ń ṣe ni pé local government tó tún wá gbowó lọ́dọ̀ wa bí wọ́n náà gbowó sọ wọ́n gbowó ẹ̀rọ tán mọ̀ bí dúdú ni bí pupa ni wọ́n kàn ṣá gba owó lọ́wọ́ wa ní báàbá sì san wọ́n fìyà jẹ lúwẹ̀ wọ́n lè ní kọ́ mọ̀ ṣe mọ́ kò ní nǹkan kan tán fi ràn ní lọ́wọ́ kò sí. àwọn tó wá wò yín káàkiri báyìí torí nǹkan bí oúnjẹ lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń wù wọ́n ṣé wọ́n lè kàn sí yín kọ́dí pé wọn náà kẹjọ darapọ̀ àbí nǹkan kàbá àlẹ́ ti fẹ́ kí yẹn ṣe lọ torí ó ṣeé ṣe káwọn èèyàn ń wò yín tó wà tó ń tẹ̀ sí ìlú wa báyìí sí ń gbé nǹkan tí bàbá ẹ̀dá ìṣèbí náà nífẹ̀ẹ́ o báwo lẹ ṣe rò bọ́ ṣe lè tún. ṣe rí nǹkan kan táwọn àgbà ń pè ní kárìnkápọ̀ wọ́n ní yíyẹ ní yíyẹ ni ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ló wà nílùú òyìnbó nígbà tá a dọ̀hùn ara àwọn iléeṣẹ́ kan gbogbo tó ń lò tán fi ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn kì í ṣe àdáfà ẹnìkan ṣo àwọn kan náà fọwọ́sowọ́pọ̀ tá a bá fọwọ́sowọ́pọ̀ lórí iṣẹ́ yìí epo yìí ó ti lè di nǹkan ńlá míì ṣùgbọ́n àwa nìkan là ń dá àfà àwa nìkan dá lè mọye gbèsè tá a lè jẹ lórí kinní ká tó lè rí ìwọ̀nba tá à ń rí mú jáde àáláàgùn ká tó rọ̀pẹ̀ kọ whereas tí ìfọwọ́sowọ́pọ̀ bá wà ìlọsíwájú lè bá iṣẹ́ yìí gan tí ọ̀pọ̀lọpọ̀ á fi ríṣẹ́ ṣe gan àwọn irinṣẹ́ tá a lè nílò láti fi ṣiṣẹ́ ó pọ̀ gan
ṣùgbọ́n apá ìtagbára yín tó délẹ̀ yín náà bá dé yẹn. wa kálá ṣe. ẹ ṣé bàbá ẹ ṣé ọwọ́n ara lílọ̀ tí gbọ́ gbọ́dọ̀ wọn pé lára tó fi ní ká gbé yín wá náà àwọn náà máa darapọ̀ mọ́ yín òun lẹ ti gbọ́ yẹn èyí tí bàbá ń ṣe rè ìyẹn ò mí nǹkan bí bàbá ò ṣe eré orí ìtàgé àbí nǹkan kan màmí eléyìí ló dà ń pé wọ́n fèsì báyìí sí ẹ kàn sí bàbá ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ọ̀hún yẹn wà ń bí náà tó ń ṣiṣẹ́ ń bí náà ọ̀dẹ̀ náà wọ́n ń dáṣe náà ẹ̀yin ìjọba tẹ bá dẹ̀ wà ń wò náà torí káàkiri náà ni ẹ kàn sí bàbá ti sọ bí táwọn wà ń bì náà èyí tí òṣìṣẹ́ jẹ́ àjọ ṣe kíni ká jọ sọ́ọ̀bù ká tún ṣe kíni ká gbé bàbá wọn tó bá fẹ́ wá di pé wọ́n ń ta epo ṣé ọ lè wá bá yín ṣe ń ta fún wọn àbí báwo nìyẹn ti jẹ́ ṣé. à ń ta epo fún wọn ni téèyàn bá fẹ́ ra epo tó bá ti sọ fún wa pé òun nílò epo iye garawa báyìí ló máa ń fẹ́ kó sọ pé lóṣooṣù òun fẹ́ máa gba iye garawa báyìí àwa ṣe fún àádẹ́ jẹ́ kó tẹ́ bá wo standard epo wa níbí àwa náà à ń mọ̀ à ń ṣọ́ standard tiwa ni à ń wá standard tá a lè fi compete pẹ̀lú outside world ló fi jẹ́ pé a máa ń try láti analyse kíní epo wa láti mọ content moisture fat and everything tó lè bá world standard mu. sọkàn yín balẹ̀ lórí nǹkan tó ń jáde gbígbé kìíní bàbá ṣé Japan lẹ ti lọ kọ́ agriculture àbí ẹ lọ gbọ́lẹ̀ tí. Japan ni mo ti kọ́ agriculture ṣe rí nígbà tí mo dé Japan wọ́n béèrè lọ́wọ́ mi pé kí ni mo rò pé mo wá ṣe ń bèrè mo ní mo wá kọ́ modern technology in agriculture so pé mo fẹ́ mọ modern technique wọ́n á kọ́ mi láti fọwọ́ lù wọ́n dẹ̀ tún kọ́ mi láti fi machine ṣe so gbogbo nǹkan wọn ló ní standard ìyẹn gan discipline yẹn lèmi gbé wálé ìyẹn lèmi wá fi ṣe gbogbo àwọn nǹkan tí mo ṣe. tá a fẹ́ ṣe níbí ó sì pọ̀ tá a bá rí ọ̀nà in fact àwọn tó ní ìmọ̀ náà bá tún darapọ̀ pẹ̀lú wa tẹ́ bá wo poultry tá a ṣe lọ́hùn nínú poultry yẹn à ń gbìyànjú láti múrú ọgbọ́n yẹn náà wà bí bá a ṣe jókòó bí báyìí tá a bá ń ṣe poultry tá a bá ń sin adìyẹ tádìyẹ bá wà bíi about 50 meters sọ́hun yẹn ẹ̀yìn adìyẹ lè máa bá wa níbi tá a jókòó bí tá a kàn máa tò sínú pálí èyí tí ò sí pa ṣẹ̀ṣẹ̀ máa àti fún adìyẹ lóúnjẹ nísìnyí àkọ́kọ́ yé how many kg làwọn adìyẹ máa jẹ láti tẹ̀ ń bí báyìí nísìnyí machine yẹn á dẹ̀ gbéra á gbéra sókè báyìí á dẹ̀ bẹ̀rẹ̀ sí distribute oúnjẹ fáwọn adìyẹ ṣe rí ìfọwọ́sowọ́pọ̀ tó lè mú wá á mú ọ̀làjú wá á mú òṣìṣẹ́ pọ̀ èèyàn joblessness á kúrò àwọn èèyàn aríṣẹ́ ṣe ṣùgbọ́n kò jápa àwa nìkan là ń lẹ òṣìṣẹ́ mélòó lè mú. àwọn tó ní ká gbé yín wá káàkiri ló mọ̀ pé ó nírànlọ́wọ́ méjì mẹ́ta kan náà tó máa ṣe. bàbá ṣé kí wàá sọ wípé bóyá pé èyí tó jẹ́ pé iṣẹ́ tíátà kan tó ń fi mọ̀ ṣe máa sọ pé ẹ̀ ń ṣe mọ́ rárá tó rọrùn rárá lára àwọn gbéṣẹ́ ìwà ṣiṣẹ́ tíátà mọ́ rárá ni. àkókò ń ṣe à ń ṣe bí mo ṣe wà ń bí báyìí nísìnyí bẹ́ẹ̀ tí ń bọ̀ lẹ́ẹ̀kan làwọn kan ti pè mí fún 15 16 17 nǹkan nìyẹn àwọn kan ń pè wá fún on the 19 àwọn kan ń pè wá fún nìkan ní Ìlọrin à ń lọ sí Ìlọrin náà so tá a bá ti ṣe gbogbo ètò sílẹ̀ fún wọn bí àwọn ń lọ fún tíátà à lọ rí. àmọ́ bàbá wa bó ṣe sọ ní ẹ ṣì ń ṣọ́ script náà ó ń pé èèyàn kan sọ pé ẹ bàbá Odunsi kò fẹ́ fún wọn lówó gan tí ò bá ti dé nǹkan kan tí wọ́n mọ̀ kí wọ́n nífẹ̀ẹ́ sí wọn ní ṣiṣẹ́ yẹn ṣé wọ́n kọ̀ sọ́bà ní bó ṣe rí nìyẹn. iṣẹ́ eré àwa kì í kàn déédéé ṣeré màá fẹ́ rí script yẹn kí ni ó kọ kí ni concept yẹn wà kí ni ta lè rí kí lọ́gbọ́n ta fẹ́ fàyọ náà tí ẹni ẹ bá dẹ̀ sọ pé nǹkan báyìí a tún máa ń dọ́gbọ́n ràn wọ́n lọ́wọ́ kì í ṣe pé kákàn dé location kákàn ṣiṣẹ́ nígbà míì ẹni tó níṣẹ́ tó wá jẹ́ ẹni tó lẹ́dì láti tẹ etí torí ẹlòmíì á kọ script tó dáa but casting á dẹ̀ bàjẹ́ so àwa help ẹ láti sọ pé sórí casting ẹ yìí ó ṣe ṣe báyìí ó ṣe ṣe báyìí tóun náà bá dẹ̀ ṣe inú ẹ̀ á dùn tó bá gbọ́ so ìyẹn la tún máa ń ṣe kì í ṣe acting yẹn nìkan là ń ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó kó tún jáde kó. in directing náà a sọ fún wọn pé báyìí náà ṣe ń ṣe ilé ìtàn fi ń achieve nǹkan báyìí. tó ń bá tí bàbá ti yànnà náà yẹn bó tẹ̀ ẹ́ kí wọ́n wà ń fà wọ́n bí tí wọ́n ń ṣòwò epo tí wọ́n ń ṣe bí ẹjẹ́ tíátà náà bàbá wà ń bẹ̀ náà o bàbá mi kò gàmọ́ náà bàbá èèyàn kan ló lè dín kì bèrè lọ́wọ́ yín pé tọrọ ẹlẹ́kúndé èmi tí a mọ̀ kó dáa kí bàbá Ògúndé lọ kàn yín yẹn bẹ́ẹ̀ ṣe ń sunkún àbí báwo nìyẹn ṣe wá torí àwọn ọ̀dọ́ ọ̀sìn nǹkan tó fi mọ̀ yín nìyẹn ń pé
ká tó sọ lọ ká tó sọ bọ̀ báyìí ẹ bẹ fún mi láṣìírí ẹ bàbá bàbá. Ògúndé ò kọ́ wa ní wọ́n ṣe é sunkún ṣẹ́rí tó wà bẹ́ẹ̀ ni pé n tí bàbá Ògúndé kọ́ wa ni wípé n tí wọ́n bá ní kó o ṣe wàá wọnú ìwà yẹn lọ ni kàn sọ pé o lè ní lágbájá báyìí kí ló lè ṣe é hùwà kí ló ṣe ń jí nǹkan kàn sọ pé ẹnìkan oníjàngbọ̀n ni kí ló oníjàngbọ̀n ṣe é ṣe kàn sọ pé ẹni báyìí o ọba ni o báwo lọba ṣe é hùwà bí ọba ṣe é hùwà yẹn tó o bá ti gba script tá a ti wo script yẹn pé à ń tán kọ sínú script yẹn ni pé ọba lẹni yìí á wọnú kárátà ọba lọ ni láì jẹ́ pé wọ́n sọ fún pé ọba máa ń rẹ́rìn àbí ọba máa ń ṣe kíní kan ó yẹ kóun náà ti ronú pé kí lọba ti ṣe so ntọ́ bá ń ṣe yẹn gbọ́dọ̀ ṣe kán wá níbì kan ọmọ ẹnìkan kú ṣé nìyẹn ṣé yóò mọ̀ rẹ́rìn tán bá rẹ́rìn lẹ́nu ẹni tán lọ́mọ ẹ̀ kú àbí tí jàǹbá kan ṣe ẹ̀rín ìyàngì ní ọ̀jẹ̀ lẹ́yìn ẹ̀rín yẹn lẹ́yìn ẹ̀rín òjijì tó rí yẹn ẹ̀rín nǹkan míì tí ó jáde lẹ́sẹ̀ tí mo pé iná jó so oníta bá ti gba script yẹn tó wá sọ pé nǹkan báyìí láti rò pé nígbà bá bọ́ sórí set tó bá ti tó àsìkò yẹn á jáde àmọ́ ẹ má sunkún fún wa ń bì í ẹ má ṣèyànnú bàbá ẹ má ṣèyànnú ẹ ṣe bàbá mi bàbá àwọn àgbààgbà tó jọ wọn ṣàwáwò yín yálà wọn tó wà ní yálà wọn tó ti lọ ní àwọn míì náà ń kọra ń pé iṣẹ́ tíátà yìí ó fẹ́ lé díẹ̀ nípa àwọn ọ̀dọ́ tó wà ń sìn wọ́n ti gbá àwọn sẹ́gbẹ̀ẹ́ àwọn ò rí nǹkan jẹ wọ́n ti wò pé arúgbó ò ṣe mọ́ ọmọdé ló ń ṣe kódà àwọn nǹkan míì táwọn lè ṣe gan-an wọn ò jẹ́ kó àwọn ṣe nǹkan wá kí lẹ fẹ́ sọ sírú nǹkan tó ń ṣẹlẹ̀ bó ṣe di pé a ti ń parí ètò ìsà. kẹ́rí nínú bíbélì láti rí pé ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún bíbélì sọ wípé ìgbà bíbí ni àti ìgbà kíkú ìgbà kíkójọ àti ìgbà títúká gbogbo ẹ̀ ló lásìkò tiẹ̀ ṣẹ́rí tó ń lọ lọ́wọ́ yẹn nísìnyí ìgbà ni bàbá Ògúndé kọrin ó ní ayé ò ní pẹ̀kun ìran kan ń lọ ìran kan ń bọ̀ ìran erin ní jogún gbó ìran ẹfọ̀n ní jogún ọ̀nà ìran ògèlègèlè ní jogún èyí rẹ̀ ọmọ àríyẹ̀rìyẹ̀rì gbárígbógún ń bá tún lè padà táyé wá kí n tún ṣọmọ bàbá mi kí n tún ṣọmọ yèyé mi ṣe rí ìgbà kan ló lọ ìgbà míì tún ń bọ̀ a time will come tún rí tán tó máa béèrè fún ó tẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n ti ń béèrè fún àwọn àgbà eléré ijó ọ̀hún eré kan wà tá a lọ ṣe lẹ́nu ijọ́ mẹ́ta yìí ní dárúkọ ẹni tó ṣe wọ́n lọ ṣá àgbà eléré ijó ọ̀hún jọ wọ́n pè wá lọ now àwọn script kan wà nílẹ̀ ní ìsìn àwọn script kan tẹ̀ tún wà lọ́wọ́ àwa náà ní ìsìn lẹ́nu ijọ́ mẹ́ta ìlú Ògógó sì ń bá mi fà á pé òun fẹ́ ká tètè ṣe script yẹn láti àwọn àgbà àjọhùn náà náà àwọn àgbà àjọhùn yẹn kí ni wọ́n ṣe ń hùwà for example àwọn ọba tí ọba méjì bá pàdé ara wọn kí náà ṣe ń kíra wọn ọba méjì tán bá pàdé báwo náà ṣe ń kíra wọn àwọn bàbá àjọhùn àwọn bàbá àgbàlagbà méjì tán bá pàdé wọn tán bá pàdé ara wọn báwo náà ṣe ń kíra wọn báwo lẹ ṣe máa mọ èyí tó senior ara wọn kò sí yẹn mọ́ àṣà wa ló sọnù tí àṣà wa bá dúró déédéé iṣẹ́ tí eré àwọn àgbààgbà yẹn tó ń fi hàn yẹn but unfortunately n ta rí nísìn ni pé kí lorúkọ ṣòkòtò tán wọ̀ nísìn crazy nìkan ìyẹn náà la máa rí màmá ń sọ níjọ́ kan pé ṣé ilé ilẹ̀ máa lọ fi jó láàfin ọba ní ilé kan ṣùgbọ́n àwọn òdìkejì wa àwọn aré wọn tí wọ́n ń ṣe wọn sọ àṣà wọn nù níbi kankan àṣà wọn wà ń bẹ̀ on regular basis ni gbogbo tí wọ́n ń ṣe ẹ̀rí àṣà yẹn dúró déédéé lọ́dọ̀ tiwa àwa ń gbàgbé àṣà yẹn nígbà míì tí a bá wo aré mi àti ẹ̀ lè mọ̀ níbo ni ká
gbé ilé yìí sí ṣé ká pè ní eré òyìnbó ni ká pè ní tiwantiwa. Ọmọ mi sọ̀rọ̀ kan níjọ́ kan délé òdúlé ó lóun lọ sí ibì kan nílùú òyìnbó ó lóun múra òun ṣe kankan ó kó lẹ̀kẹ̀ sọ́rùn ó mú lẹ̀kẹ̀ dá ó mú kòrìkẹ̀rẹ̀ dání ó ṣe ó ní bóun ṣe jáde báyìí ó ní wọ́n bá sọ pé igwe olómi fẹ́ bọ́ lójú ṣé igwe ilé ẹ̀kọ́ sí wọn jù torí tán rí nìyẹn tán rí jù nìyẹn níṣẹ́ kan gbọ́ kábíyèsí o wọn ní igwe bó jẹ́ níta fi ń fìdí wọn jù nìyẹn so ìyẹn ni charity àwọn àgbààgbà yẹn ó tún ṣì ń bọ̀ ó tún ṣì ń bọ̀ ìgbà ṣáá ní gbogbo nǹkan o àsìkò ṣáá ní gbogbo nǹkan. bàbá kò sí bá ṣe máa ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí tí à ní sọ́npa ẹ̀kọ́ náà wọn bàbá tiwa tí wọ́n jẹ́ èèyàn tiyín náà tí wọ́n fayílẹ̀ kọ́lọ́n bá mi fọ̀rọ̀ kẹ́wọ̀n bó tẹ̀ pé ìgbà tá à ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ yóò ó wọnú ra wọn ni bàbá wa ní Òṣogbo bó tẹ̀ kọ́ mẹ́dẹ́nu bàbá Tàfólóyèdè mo ti bá yín sọ̀rọ̀ mo ti bá wọn sọ̀rọ̀ kan tó gbọ́n pé èèyàn tó súnmọ́ pẹ́kípẹ́kí ni ẹ bá mi sọ́n pa irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn bá ló ṣe rí lára yín sà. ṣe rí ohun tó ṣẹlẹ̀ sí Olóyèdè ìbànújẹ́ ńlá gbáà ni fún wa kò ṣàìsàn ó sì pè mí níjẹta tó sọ pé bá de lágbájá o tá a máa lọ ṣe ní abúlé alákùkọ náà Ṣàngó Ọ̀tà o pé báwo la ṣe máa rìn kíní kan gbà o a dẹ̀ ṣètò bá ṣe máa rìn ìjọ kẹta kí n wá gbọ́ pé ó kú kí ló pa wọ́n ló dẹ̀ sì dìde tó lọ sọ́dọ̀ ẹnìkan tó ṣe kíní kan ó dẹ̀ mọ ògùn dẹ̀ wá jókòó lórí àgbàntara ó dẹ̀ sùn ó dẹ̀ kú ó yà mí lẹ́nu ṣe rí ṣùgbọ́n ẹ̀kọ́ tí kẹ́ ẹ jẹ́ ká kọ́ rèé o ikú ọ̀dọ́jọ́ àrùn òdóṣù tán bá bi wá léèrè pé níbo la kù sí ní ìnáà ni níjọ́ olóòkù ní ìsìn náà ni ṣe rí ní ìsìn tá a wí yẹn ìsìn yìí ò tán láyé tẹ́nìkan bá 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 ṣé bó olóòkù lánàá yìí bí ní ìsìn náà ni ìsìn tó tí ì tán ni be prepared ni gbogbo wa máa múra lẹ̀ Ọlọ́run kò fi kú re pa gbogbo wa àwa tá a ṣèkù láyé kọ́lọ́run kó dẹ̀mí wa sí kọ́lọ́run bá a tọ́jú àwọn ọmọ rẹ̀ kọ́lọ́run ó dẹlẹ̀ fún o ṣùgbọ́n òfò ńlá gbáà ni kó Olóyèdè jẹ́ fún wa òfò ńlá ni. bàbá ẹ bá mi gbọ́ àwọn ọ̀dọ́ mọ̀ràn àwọn ọ̀dọ́ káàkiri tó ń wòye bá mi gbọ́ àwọn ọ̀dọ́ mo fẹ́ kẹgbà àwọn mọ̀nà bá ṣe máa gbé ìgbésí ayé tó máa dùn tó máa lóyún bẹ́ẹ̀ náà ṣe gbé bá mi gbọ́ àwọn mọ̀ràn. ṣe rí ẹ̀yin ọ̀dọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ jẹ́ ká ṣe díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká ṣe díẹ̀díẹ̀ torí ọjọ́ ọ̀la ó ṣe pàtàkì jù ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín pé ẹ ń kọ ìtàn kan lọ́wọ́ báyìí àwọn ìtàn kan wà ni mò ń sọ tèmi nísìn àwọn ìtàn tí ìwọ gan tó máa kà fúnra ara rẹ kó o tó lọ òun ló ti ń kọ yìí wá kọ ìtàn tó jẹ́ pé tí ìwọ gan bá kà á inú rẹ ò ní bàjẹ́ torí àwọn kan ń kọ ìtàn ara wọn tó jẹ́ pé inú wọn ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kọ ìtàn tínú rẹ máa dùn sí tíwọ náà máa kà nígbà tó bá lọ tán bá ń ka ìtàn yẹn lẹ́yìn ẹ kínú wọn máa dùn pé lágbájá ó ṣe ayé rẹ ntínú mi ń dùn sí ni pé gbogbo ìgbà tí mo ṣe ìpátá láyé mi ìbá wọn mo gbórí mi ìbá wọn pààyàn rí jẹ́ kí n jẹ́wọ́ òótọ́ kan fún ẹ pé mi ìbá wọn jalè rí mo burú gan ṣùgbọ́n gbogbo nǹkan yẹn kò sí lọ́wọ́ mi Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ tẹríba fún un tó ń pè ní àgbà láyé ìgbà tiwa àwa pẹ̀lágbà ò lè pàdé lórí afárá káfàyà lọ àyà tágbà kan bá ń bọ̀ ní ìsìn àwọ̀ padà sẹ́yìn á kó lórí afárá tó bá kọjá tán làwọ̀ bọ̀ síbẹ̀ lálọ́ ní ìsìn ọmọdé àti àgbà dànù ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ mọ́ ọjọ́ ọ̀la yín ó dára. bàbá ilé wa ṣe pàtàkì àwọn tó fẹ́ kàn sí yín ṣẹ́wọ̀n ká ti sọ̀rọ̀ nípa èyí tó jẹ́ okùn òwò tẹ́ ń ṣe ń sìn tá a fẹ́ kọ́ àwọn èèyàn kàn sí yín kọ́ ràn yín lọ́wọ́ kọ́ náà gbówó wà nǹkan báwo ló ṣe lè kàn sí yín aago wo ló lè pè yín sí torí mọ̀ kọ́ máa kàn sí yín wọ́n nífẹ̀ẹ́ yín wọ́n dẹ̀ tún fẹ́ ṣe kí ni wọ́n tún fẹ́ gbé yín lárugẹ ṣe bá mi pé nọ́mbà tí wọ́n lè pè yín sí tó máa lọ. nọ́mbà tán lè pè mí sí nígbà gbogbo tó lè lọ kódà bí mo ṣe wà ní oko yìí ó ní 0701827
0704392. lẹ́ẹ̀kan sí bàbá kò lè yí wọn dáadáa. 07018274392. ẹ ṣé bàbá bàbá ẹ wá bá mi dágbére fún àwọn olólùfẹ́ yín tí wọ́n ní ká gbé yín wá káàkiri ń pé láìpẹ́ láì jìnnà ń pé ó ti di ọjọ́ mi ọjọ́ rẹ̀. tó mo kí yín ẹ̀yin èèyàn wa ẹ kú etí gbọ́ látàárọ̀ ẹ kú ìfarabalẹ̀ ní agbára ọlọ́run alààyè etí tẹ́ fi ń gbọ́ ò ní di ojú tẹ́ fi ń wò ò ní fọ́ ẹ̀yin tẹ́ wà lókè òkun ayọ̀ lẹ́ wálé ẹ̀yin tẹ́ ń bẹ nílé tẹ́ ń wò wá ní agbára ọlọ́run òkè òkè ní gbogbo yín ọmọ lọ gbogbo bẹ́ẹ̀ tí ń gbé wa lárugẹ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa tẹ́ nìkan gbé wa wá ayọ̀ ọlọ́run alààyè yọmọ kúnnú ayé yín iṣẹ́ tẹ́ ń ṣe kò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ o mo dúpẹ́ o ẹ ṣé o. bàbá wa nìyẹn bàbá wa ẹ tún lè kí bàbá ṣàdúrà fún yàn mọ̀ pé pásítọ̀ ní bàbá o bàbá wà ń bẹ̀ náà àmọ́ ẹ jẹ́ ká mú eléyìí ní ṣókí báyìí sìn ìtààmú yẹn ó ṣeé ṣe ká tún wá padà ṣe mí ìjọ mi àmọ́ ẹ pé bàbá náà bàbá tún lè ṣàdúrà fún yín. bàbá wa nìyẹn Ebenezer Ọlátúbọ̀sún Odunsi bàbá wa nìyẹn mo ní kí má dà bá láàmú ni kí bàbá má sunkún fún wa lórí ibi ń gbé ká fílẹ̀ bẹ́ẹ̀ bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín sà ẹ pẹ́ fún wa sà lágbára Ọlọ́run gbọ́ iṣẹ́ wọ́n ẹ̀jẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀jẹ̀rẹ̀ ọmọ yìí sàn àtọ̀nà àtọ̀kùn ní dàrú lágbára Ọlọ́run ẹ ṣé bàbá a dúpẹ́ lọ́wọ́ ètò ibi táwa yìí àwa tún fresh epo làwọn máa gbé kúrò ń bí lẹ́nì àwọn máa jọ́ làwọn bá lẹ́nì ẹ̀yin náà ẹ kàn sí bàbá ti ní káàkiri lọ́wọ́n lè supply ògbójé kò bá rẹ̀ káàkiri ni wọ́n á gbé wá fún yín tẹ̀ máa gbà mo ní kọ́ lọ́wọ́n tájọ́ ṣe ètò ní ìtajọ́ púpọ̀ lẹ́nì láwálé tẹ̀ mọ́wọ́ wọn tèmi nìyẹn pẹ̀lú Gbénga ọmọ nìtàn oníṣègùn náà wà bí màámi kan náà wà bí màmá rárá sẹ́ńpẹ́ sí bí ni tọ́ra wà bá ṣe ń ṣe bí màmá ẹ pẹ́ fún màmá ní kú báyìí o ètò àgbààgbà lélẹ̀ lára bàbá tẹ́ni ká gbé ọ láti gbé wá fún wa wádẹ̀ ti fún wa láti ọdún tó ti pẹ́ títí dìsìn bọ́ ṣe ń ṣe bàbá nìyẹn bàbá mo tún dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan lágbára Ọlọ́run á tún ríra lórí ètò àgbààgbà ẹlòmíì ó di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.